Níkẹ́ yín o àtúkù dédé àkókò yìí ọ̀dẹ̀ ọdún bí lágbára aláwòrán bí àbúrò oníṣẹ̀lẹ̀ lọ́ọ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹ sì ṣeun bẹ́ẹ̀ tó ṣe ń darapọ̀ mọ́ wa fún àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Feli-feli online tv wọ́n ti tàsìkò yìí Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharun bàbá tóbi lọ́mọ ẹ̀jẹ̀ ń kọjá lọ sódì kejì lọ́hùn náà. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí yín káàbọ̀ padà láti abala kejì lọ́hùn ẹ máa gbọ́ àwọn ìròyìn báyìí bó ti ṣe gbẹnu tán láti ìpínlẹ̀ Anambra ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló tẹ Korowosi arákùnrin kan ẹni ọdún mọ́kàndínláàádọ́ta eléyìí tó kọ rẹ̀ ń jẹ́ Nnamdi Anyaji eléyìí tó jẹ́ pé ńṣe ló fi àáké tó fi gbẹ̀mí lẹ́nu ìyá rẹ̀ tó bí lọ́mọ ìyá ọ̀hún Dorati Anyaji tó jẹ́ ẹni ọdún méjìdínláàádọ́rin ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní abúlé àmúdò ní agbègbè Ekulobia ní ìpínlẹ̀ Anambra ọ̀hún wọ́n ní ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ láàrin ìyá ọ̀hún àti ọmọ rẹ̀ wọ́n ní tó sì dà wọ́n pọ̀ náà ni wọ́n jọ ṣe òwò ẹ̀gẹ́ wọ́n ní owó tó wá dà wọ́n pọ̀ náà ló dàbí pé ìyá rẹ̀ òun náà ni kò fẹ́ fún ọmọ òun ní owó tó tó nǹkan eléyìí náà ló mú tó fi fa ìbínú yọ tó fi lọ sí ilé ìyá òun ní ọjọ́ Ẹtì tó kọjá lọ nìkan bíi aago 2 ọ̀sán tó fi di pé èṣù gba ọ̀rọ̀ ọ̀hún sórí mọ́ lọ́wọ́ ńṣe ló lọ gbé àáké láti fi halẹ̀ mọ́ ìyá rẹ̀ àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn gbogbo àáké tí ó gbé àáké sókè òun náà ló mọ̀ ṣá ìyá rẹ̀ láṣàpá ṣìṣà tó sì ṣá báyìí ẹ̀mí bọ́ lẹ́nu ìyá òun ni o ilé ló máa mú àwọn tí ń bẹ lágbègbè ọ̀hún láti ké sí iléeṣẹ́ ọlọ́pàá ní nǹkan bíi aago mẹ́ta ń lọ lù wọ́n ké sí iléeṣẹ́ ọlọ́pàá o láti wá fi kílò fi gbé arákùnrin ọ̀hún kódà nígbà tí arákùnrin ọ̀hún gan tó ti gbẹ̀mí lẹ́nu ìyá rẹ̀ tán òun náà ó tún gbẹ̀mí o ó tún gbìyànjú láti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ lásìkò tí àwọn ọlọ́pàá débẹ̀ kó tó di pé wọ́n mú lọ sí àgọ́ ọlọ́pàá arákùnrin ọ̀hún látàrí òwò ẹ̀gẹ́ ilé tóun àti ìyá rẹ̀ jọ ṣe ó fa ìbínú yọ ó sì fi ìbínú ẹ̀ ó fi fàáké ó fi gbẹ̀mí lẹ́nu ìyá rẹ̀ nípínlẹ̀ Anambra. Ọ̀dà láti ìpínlẹ̀ Anambra bákan náà ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tó àwọn 6 kan látàrí wípé ńṣe ni wọ́n ń fi àwọn èèyàn tí wọ́n ní àìlera tí wọ́n ní ìpèníjà onírúurú nípa ètò ìlera wọn ni wọ́n fi wọ́n gbowó káàkiri nípínlẹ̀ Anambra àwọn tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ ọ̀hún nígbà tí ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra Ṣeku tí ó mọ̀ fi ìdí ẹ̀ múlẹ̀ ó sọ di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ gúúsù Indemle ní abúlé ọba ní ìpínlẹ̀ wọn ní lára àwọn tí wọ́n mú ọ̀hún wọn rí oye tí wọ́n rí gbà padà lọ́wọ́ wọn jẹ́ 82,400 naira wọ́n ní wọ́n sì ní onírúurú àwọn owó bíi 50 naira 100 naira àti 200 naira náà ní àwọn owó tí wọ́n rí gbà lọ́wọ́ wọn tó fi mọ́ àwọn nǹkan míì wọ́n ní ìlọgbọ́n táwọn ń dá láti mọ̀ fi jẹun wọn náà ní gbogbo àwọn tí wọ́n ní ìlera bíi àìsàn jẹjẹrẹ àìsàn ọdẹ orí àti àwọn nǹkan míì òun náà ni wọ́n gbé wọn sí inú ilé kan inú ilé àkọ́kù kan ibẹ̀ ni wọ́n sì ti ń tan àwọn èèyàn jẹ tí wọ́n sì ń fi àwọn èèyàn yìí wọ́n fi ń gbowó lọ́nà àìtọ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fi wọ́n tọrọ bárà káàkiri ní lára àwọn tí ọwọ́ tẹ̀ tí wọ́n fowó kàn léde òun náà ni Doris Bassey Peters Edike Susan Monday Tèmọ Ogechi Okoro Solomon Sunday Kenneth Ashi àti Solomon Sunday ní àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí òun náà ni ọwọ́ tẹ̀ tí wọ́n sì fi okùn wọn léde iye tí wọ́n ní wọ́n rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 6 òun náà wọ́n rí gbà padà lọ́wọ́ wọn àti owó tó tó ẹgbẹ̀rún 2,100 àti irinwó owó náírà 82,400 naira wọ́n ní gbogbo báyìí wọ́n ti dà wọ́n sí àkóló ọlọ́pàá kódà tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Ìkóyè Òrútùgù òsọdìmọ ní ìwà ilé tí wọ́n ń wò ńṣe ni tí wọ́n ń lu àwọn èèyàn ní bàgẹ́ wọ́n ń purọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn fún ìdí èyí ńkọ́ wọ́n lọ fi aṣọ péńpé roko ọba nítorí wọ́n tari wọn látàrí lọ sínú ọgbà ìtúnirọ̀. Lákòótán láti ìpínlẹ̀ Èkìtì ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti tẹ Korowosi arábìnrin kan eléyìí tó jẹ́ pé díẹ̀ ló mọ̀ kó gé nǹkan ọmọkùnrin ọ̀rẹ́kùnrin rẹ̀ bọ́lẹ̀ ilé-ẹjọ́ gíga tó fi kalẹ̀ sílùú Adó-Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì ló ti ní kí arábìnrin kan ẹni 20 ọdún Joy Ìkọjà kí ó máa lọ sínú ọgbà ìtúnirọ̀ rìmọ́ǹdì báyìí náà látàrí bí ó ti ṣe àkọlù sí nǹkan ọmọkùnrin rẹ̀ ibi kóró méjì tó wà ní nǹkan sàlẹ̀ ọmọkùnrin rẹ̀ ìyún ọ̀rẹ́kùnrin rẹ̀ Ibrahim Usman ọ̀nà ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì ohun tó sì ṣokùnfà ọ̀rọ̀ gan òun náà ni kò fẹ́ yíyàn tó bẹ́ẹ̀ gẹ́ ò wọ́n ní ìbínú ẹ̀ ló wá mú kí Ìkọjà Joy
kó sì lọ mú ọ̀bẹ tó fẹ́ fi halẹ̀ mọ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ wọ́n ṣùgbọ́n mímú alẹ̀ tí ó fi halẹ̀ mọ́ báyìí o ibi nǹkan ọmọkùnrin boyfriend rẹ̀ òun náà ni ọ̀bẹ ọ̀hún tó lọ bá tí ó sì ṣe àkọlù sí kódà arákùnrin ọ̀hún báyìí òun náà ló jẹ́ pé ń gbomi gbẹ̀jẹ̀ ní ilé ìwòsàn ẹni tó jẹ́ ọlọ́pàá olùpẹ̀jọ́ inspector Adébáyọ̀ Adéṣẹ́gun ó sọ níwájú ilé ẹjọ́ ní ọjọ́ 12 nínú oṣù kẹrin ọdún yìí tó jẹ́ ọjọ́ Ṣẹ́gun ní agbègbè Ìrònà nígbà bí aago 8 alẹ́ náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ òní fún ìdí èyí gbọ́ngbà tó ní ìdájọ́ tó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ òní kí arábìnrin ọ̀hún Òjó Ìkọjà kan ti lọ́mọ fi sínú ọgbà ẹ̀wọ̀n rìmọ́ǹdì náà báyìí yún látẹnu onídàájọ́ ọ̀gbẹ́ni Olúwatómiwá Dáramọ́lá wọ́n ní kí wọ́n á sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 22 nínú oṣù kẹrin ọdún yìí tí wọ́n tún máa gbọ́ ẹjọ́ rẹ̀. a ò ní rí jù báyìí lọ lórí àkọ́tún ìròyìn àkíkà fún ti tàsìkò yìí ẹ̀ṣẹ̀ ń ṣe bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣeyì lè mí jẹ́ Bashar bàbá tó mi lọ́mọ títí ìgbà míì tẹ́tù ń pàdé wa eré àti àánú olówó ọba fún ọ̀bẹ́ni kọ̀ọ̀kan àgbẹ̀ òkú dàbọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.